Welcome to my channel, guys. It's good to have you here. If you are watching me for the first time, please subscribe so that you can get more fun videos in Yoruba, and I'll also give you the translation. Then you can enjoy the program more. Thanks for watching and thanks for subscribing. Yes, for today's lesson, Yoruba máa ń sọ wípé kò sígbà tá a dáṣọ tá a rílẹ̀ fi wọ̀. Wọ́n á tún máa sọ wípé oòrùn tó wà lókè yìí ó taṣọ ọgbẹ́. Kí ni ìtumọ̀ òwe yìí? The first one is, there's no time you sew a cloth that you won't have time to wear it. And then the second one is, the sun that is in the sky is still enough to dry your clothes. It's full till it's like àwọn ọ̀rọ̀ àsọ àròjinlẹ̀. Yes, ọ̀rọ̀ yẹn nìyẹn. Ọ̀rọ̀ àròjinlẹ̀ àwọn èèyàn, àwọn baba ńlá baba wa ni. Because tá bá ní ká rò pé wọ́n ní kò sígbà tá a dáṣọ tá a rílẹ̀ fi wọ̀. Nǹkan tó ń try láti sọ fún wa ni wípé kò sígbà tá a ṣe nǹkan tó pẹ́ jù. Kò sígbà tá a bẹ̀rẹ̀ tó pẹ́ jù. Kò sígbà tá a bẹ̀rẹ̀ tí ò dáa. Ẹ wo ẹni tó fẹ́ ṣiṣẹ́ nísìn. Tó bá jẹ́ ẹni tó fẹ́ ṣiṣẹ́ tíṣẹ́ wù ú ṣe o, kò sígbà téèyàn ò lè bẹ̀rẹ̀ iṣẹ́. Kò sígbà tó ò lè bẹ̀rẹ̀ career mi. Tó bóyá o ti ń kọrin tẹ́lẹ̀ o, ó wá wù ẹ́ kó máa ṣeré, ó lè bẹ̀rẹ̀. Bóyá o ti ń tajà tẹ́lẹ̀ o, ó wá wù ẹ́ kó máa kọrin, kò sófin tó ní kó má ṣe. Bóyá o ti ẹ̀ ń ṣeré tẹ́lẹ̀, ó wá decide pé o fẹ́ di lawyer, o fẹ́ lọ kàwé, kò sẹ́ni tó ní kó má ṣe o. Ẹnìkan ṣoṣo tó lè sọ pé kó má ṣe ni ìwọ gangan fúnra rẹ̀. Tàbí tọ́lọ́jọ́ bá dé, tọ́lọ́run bá pè ẹ́ sọ́dọ̀. Ṣùgbọ́n pé ojú á máa tì mí, àwọn èèyàn á máa wò mí, àwọn èèyàn á ní ṣé ìsìn ló wá yá mi. Ẹ̀kọ́ tó wà ńbẹ̀ ni wípé nǹkan téèyàn bá fẹ́ ṣe kó tètè jára mọ́. Ìgbà tó ń rò yẹn gangan ni kó o ṣe ìgbésẹ̀ kínní láti ṣe. Nítorí pé kí ni, tí o ò bá bẹ̀rẹ̀, táwọn èèyàn bá ka mọ́ ẹ lẹ́nu níbi tó ti ń sọ lénìí, tó ń sọ lọ́la, tó ń fò èní dèní, tó ń fò ọ̀la dọ́là. Ìgbà tó bá pẹ́, wàá wá rí wípé àwọn èèyàn á tiẹ̀ ti bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n á ti fẹnu bàjẹ́. Èyí tá ní wọ́n ò máa ṣe nǹkan kan ńbẹ̀, wọ́n ò máa ṣe oríire ń di ẹ̀. Kí ni ìwọ ń wá kiri ná? Ṣé o tún fẹ́ wá kún wàhálà ẹ ni? Oríṣiríṣi ọ̀rọ̀ tí ò ní bákùn gbé náà máa sọ fún ẹ. Whereas tó bá ti bẹ̀rẹ̀ nǹkan ẹ jẹ́jẹ́ tó ń ṣe lọ, àwọn náà kàn máa rí result. Àti wípé oòrùn tó wà lókè ó taṣọ ọgbẹ́. Èyí túmọ̀ sí wípé kò sígbà tó bẹ̀rẹ̀ náà tó ò ní ṣàṣeyọrí ń di ẹ̀. Wípé mo ti pẹ́ jù, kò yẹ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí, àbí ó yẹ kó ti bẹ̀rẹ̀ tipẹ́, àbí ẹni tó bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti bẹ̀rẹ̀ tipẹ́. Irọ́ ló wà ńbẹ̀. Àwọn òṣèré àgbààgbà mìíràn wà tó ṣe wípé kò sẹ́ni tó mọ̀ kó ló wọn lọ́yọ̀ọ́ until ìgbà tí wọ́n ti fẹ́ darúgbó tán. Àwọn èèyàn tó ṣe wípé eré wọn nígbà tó wà ní èwe, àwọn èèyàn appreciate ẹ̀. But ìgbà tó wá dàgbà tán làwọn èèyàn wá like wọn. Irú bàbá wa Fatai Rolling Dollars, wọ́n ti ń kọrin tipẹ́, k'Ọlọ́run fi ọ̀run kẹ́ wọn. Ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kọrin, mi rò pé wọ́n gba iyì púpọ̀ tó ìgbà tó wá di ìgbà tí wọ́n dàgbà lágbà. Ìgbà yẹn ni tọmọdé tàgbà náà tún wá bẹ̀rẹ̀ sí jójó wọn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oríṣiríṣi ni àwọn àkàwé àti example tá lè sọ. Ṣùgbọ́n téèyàn bá ní ojú ń tì mí, mi ì lè ṣe. Irú ẹni bẹ́ẹ̀, Ọlọ́run àfàìmọ̀ kó má tẹ̀. Nítorí wípé kí ni, ẹni tó bá ti ń fèní dèní tó ń fọ̀la dọ́là kò ní ṣe kankan. Tí ó bá dẹ̀ ti ṣe kankan, kò lọ síwájú nìyẹn. Ojú kan tó bá wà yẹn, òun làwọn ará oko wọ́n á bá, wọ́n á kọjá lọ. Ìgbà tó bá tún bọ̀, wọ́n á tún bá, wọ́n á tún padà lọlé. Òun ò dẹ̀ ní ṣe nǹkan kan. Fún ìdí èyí, ẹ má jẹ́ ká dúró sójú kan ká wá máa wo nǹkan tá fẹ́ ṣe lọ́ọ̀kan báyìí. Nítorí wípé kí ni,
dídúró kò já mọ́ nǹkan kan, ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ níṣẹ́. Téèyàn bá ti bẹ̀rẹ̀ báyìí, ó ti múra sí ni. Ẹni tí ò bá bẹ̀rẹ̀ kò síbi tó ń lọ. Ṣùgbọ́n ẹni tó bá ń gbẹ́sẹ̀ kó tiẹ̀ ṣe pé ó ń gbé ní tín, ó níbi tó ń lọ. A máa sún kúrò, a máa sún síwájú. Tó bá wá fi ọkàn sí tó fàdúrà tí, á ṣoríire, ọ̀nà ẹ̀ á là. Bó pẹ́ bóyá, òun náà máa là. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ ká fèyí sọ́kàn. Èyí jọ́rọ̀ ìṣítí tí mo fẹ́ fún wa lénìí. Mo fẹ́ ká fi gbogbo ọkàn wa sọ́dọ̀ Ọlọ́run wípé kò sí nǹkan tá a fẹ́ ṣe tá a lè ṣe, kò dẹ̀ sígbà tó pẹ́ jù láti bẹ̀rẹ̀. Ire o. Thank you for liking my videos. Thank you for subscribing. Have a blessed day.